níbi ọ̀rọ̀ dé yìí àfi ká perí ìsìnkú ọ̀run o. níbi abáyédè yìí àfàìmọ̀ ni a ò ní padà kẹjọ́ Nàìjíríà lọ sí walking crematorium, ibi tí wọ́n ti dáná sun òkú Lord Frederick Lugard. a ó fẹsẹ̀ kan yà ní St George's Chapel ní Windsor, níbi tí wọ́n sin King George karùn-ún náà sí, láti pe orí àwọn méjèèjì gẹ́lẹ́ bí àwọn eléré àgbéléwò wa ṣe máa ń pe orí òkú nínú fíìmù lẹ́ẹ̀mẹ́ta. bóyá Lugard àti ọba bìrìtìkó àná ò lè ṣàlàyé fún wa ohun tí wọ́n rò papọ̀ tí wọ́n fi wò ó pé ó yẹ kí wọ́n so irun iwájú Nàìjíríà pọ̀ mọ́ tìpàkọ́ ẹ̀ lọ́dún 1914. ó dájú pé wọn ò bá wa papọ̀ lódìdí ẹ̀yà kan. oníkálukú ló ti ń dáṣe ètò ìjọba tirẹ̀ pẹ̀lú ètò tó bá àwọn èèyàn rẹ̀ lára mu. oníkálukú ló ti ní èdè tirẹ̀ àti àjọṣe tó dánmọ́rán pẹ̀lú àwọn ẹ̀yà tó kù. irọ́ gbayawu ni pé àwọn ẹ̀yà ń bá ara wọn jà kéèbó tó dé. gẹ́lẹ́ bí ayé ṣe rí nísìnyí náà lórí nígbà wọn. ẹ̀yà kọ̀ọ̀kan ó dáàbò bo àwọn ọmọ elédè wọn. wọn ò ní ọba àti àwọn ìjòyè tó ń ṣèlú kí tilé tó kó lè dẹmẹ̀kúnnù. wọn ò ní balógun tí yóò múra ogun sí ẹnikẹ́ni tó bá fẹ́ kógun wọ̀lú. wọn ó sì ní àwọn alákòóso ọjà bí ìyálọ́jà àti ìyálájé tó ń mójútó àkóso ètò ọrọ̀ ajé wọn. bí àwa ṣe ní nílẹ̀ Yorùbá rèé, Haúsá ní tiwọn, Ìgbò ní tiwọn, àìmọye ẹ̀yà ló ní ètò ìgbáyé tirẹ̀ nínú ibi tá à ń pè ní Nàìjíríà lónìí kóyìnbó tó dé. ìgbà tóyìnbó dé pàápàá wọn ò bá wa ṣe bákan náà. àwọn aṣáájú wọn ni wọ́n tẹ̀ lórí ba nílẹ̀ Haúsá tí wọ́n fi gba gbogbo ilẹ̀ Haúsá. nílẹ̀ Yorùbá ìlú sílùú ni wọ́n ń kó títí tí wọ́n fi gba gbogbo ilẹ̀ tán mọ́ àwọn bàbá wa lọ́wọ́. nílẹ̀ Ìgbò lọ́hùn-ún àwọn náà ni wọ́n mọ ohun tójú wọn rí nígbà tí wọ́n ní kí wọ́n máa darí wọn bí wọ́n ṣe ń darí àwọn Haúsá. ìgbà tẹ́ ẹ wá pàdé àwọn èèyàn tí Ọlọ́run fúnra rẹ̀ ti pín sí oríṣiríṣi ẹ̀yà báyìí, tí ẹ ò wá rí oore míì ṣe wọ́n ju pé kẹ́kọ́ gbogbo wọn pọ̀, kẹ́ni kí wọ́n jọ máa ṣèlú, kí wọ́n jọ máa ní aṣáájú kan, kí wọ́n jọ máa pín oyè ìlú ṣe. báwo nìjà ò ṣe ní í dé? bí báyìí là ń ṣe nílé wa bá lè jẹ́ ìwọ bòmíì, ṣé báyìí là ń ṣe nílùú wa ò ní í dogun nílùú bòmíì? ẹ ò sì ro irú ẹ̀ kan ara yín nílùú yín lọ́hùn-ún. èdè lẹ fi pín àkóso ara yín yẹlẹyẹlẹ. ohun tí ò yé ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń sọ pé a lè jẹ́ ọmọ ìyá kan láì kì í ṣe elédè kan ni pé bí a bá ń dárúkọ orílẹ̀-èdè, ọ̀rọ̀ méjì tó ní ìtumọ̀ tó tako ara wọn ló kóra jọ sínú ẹ̀. gédégbé ìtumọ̀ rẹ̀ ni pé orírun èdè tó so àwọn èèyàn papọ̀ ni. bó ṣe wá tún so àwọn èèyàn papọ̀ yìí náà ló tún yà wọ́n sọ́tọ̀ pẹ̀lú gbogbo èèyàn àgbáyé tó kù tí àwọn náà ní èdè tó so wọ́n pọ̀ pẹ̀lú àwọn èèyàn tiwọn láàrin wọn. bí ẹ bá rí Yorùbá àti Haúsá tí wọ́n jọ dúró níwájú wọn, báyìí ó wù kí wọ́n jọra tó, èdè àti àṣà ni ó yà wọ́n sọ́tọ̀ lójú yín tí ẹ ó fi mọ ọmọ ẹni tí oníkálukú wọn ń ṣe. lọ́dọ̀ wọn nílẹ̀ Ìgbò lọ́hùn-ún, àwọn ò rí láìfí nínú kí ọmọdé bọ àgbàlagbà lọ́wọ́. kódà lọ́dọ̀ wọn ó ń pọ́n àgbà lé ni. nílẹ̀ Yorùbá, ọmọ Ọ̀yọ́ ò ní lọ fẹ́ ọmọ wọn lẹ́kìtì kó débẹ̀ kó nawọ́ sí bàbá ìyàwó rẹ̀. ohun tí wọ́n ó kọ́kọ́ bi ọmọ wọn léèrè ni pé ṣé kìí ṣe Yorùbá ló mú wálé ni? torí gẹ́gẹ́ bí àṣà tó so gbogbo wa pọ̀, báyìí kọ́ ni Yorùbá ṣe ń hùwà nílé àná tí gbogbo wa ń pè lóró ẹni. bí ẹ bá wá wo gbogbo Nàìjíríà látòkè délẹ̀, kí ni nǹkan náà tí ẹ lè sọ pé ó so gbogbo ọmọ Nàìjíríà pọ̀ tó sì yà wá sọ́tọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè tó kù láfíríkà? kí ni a lè pè ní èdè Nàìjíríà tí gbogbo ọmọ Nàìjíríà ń rán lẹ́nu táwọn ẹ̀yà tó kù lágbàáyé lè má gbọ́? kí ni a lè pè ní àṣà Nàìjíríà tí a fi lè sọ pé bí ọmọ Nàìjíríà kan bá hùwà báyìí níbí, bí ọmọ Nàìjíríà míì bá débẹ̀ báyìí náà ni ó ṣe hùwà nítorí àṣà wọn ní Nàìjíríà rèé? àwọn kan máa ń ní ohun tó so wá pọ̀ ju ohun tó pín wa níyà lọ. ẹ dárúkọ ohun kan ṣoṣo tó so wá pọ̀ gẹ́gẹ́ bó ṣe so àwọn ọmọ Ìgbò pọ̀ mọ́ ara wọn. ẹ sọ ohun tó so àwa Yorùbá àti Haúsá pọ̀ mọ́ra wa gẹ́gẹ́ bó ṣe so ọmọ Ẹ̀gbá àti ọmọ Ìjẹ̀ṣà pọ̀ tí oníkálukú wọn fi lè fi èdè kan náà sọ pé Ilé Ifẹ̀ ní Kóòtù Òjíire làwọn ti wá. n ò béèrè mẹ́ta, n ò béèrè méjì, ẹyọ kan ṣoṣo là ń béèrè yìí tá ò rí. bẹ́ẹ̀ a ó sì pe ara wa lọ́mọ orílẹ̀-èdè kan ṣoṣo. kí ló dè wá pọ̀ tó sì yà wá sọ́tọ̀ pẹ̀lú àwọn èèyàn ayé tó kù?
èyí náà ló sì fà á tí Nnamdi Kanu fi lè jòkó lórí rédíò máa pàṣẹ pé kí àwọn ọmọ ẹ̀yà òun lọ dáná sun Èkó tí gbogbo ayé sì ń gbọ́. ó ń sọ níbẹ̀ pé Yorùbá lọ̀tá àwọn èèyàn òun, a sì ń sọ pé ọmọ orílẹ̀-èdè kan náà ni wá. On flames, breach the perimeter fence, go and burn down Lagos. Anybody, if you have double barrel, if you have pistol, anything you have, give it to them, let them go and kill them, penetrate the airport and set Murtala Muhammed Airport on fire. Set it ablaze right now. Then the war. Ó lè jẹ́ ilé bàbá rẹ̀ nílẹ̀ Ìgbò lọ́hùn-ún kó máa ní kí wọ́n dáná sun. Nígbà tóun fúnra rẹ̀ ti gbà pé apá ibìkan nínú Nàìjíríà kì í ṣe ilé bàbá òun. Tuntun tó ń jà ràìnràìn lọ́wọ́lọ́wọ́ báyìí, òun lèyí tó jókòó sí Canada tó ní kí wọ́n máa fi májèlé sóúnjẹ àwọn Yorùbá àti àwọn èèyàn wa ní Benin. Exactly, we are going to give them water. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una dey kpai one by one. Una go kpai one day. Una go sick. I go put pia for inside for Yoruba people food. Go tell government, oh yeah, I dey Canada, I dey Ontario. Oh yeah, hurry up, hurry, fast. I go put pia. I go put Ogbomosho, everything for inside una food. Una go dey hear small. Yoruba don die yo, Benin don peme yo. Una go dey hear am. Na me talk am. I want making the Igbo get that heart of wickedness. Una too. Ó ń sọ̀rọ̀ òun tìtara bí ẹni pé Yorùbá yẹ ládàmọ́ bàbá rẹ̀ lẹ́sẹ̀ lórí igi ọ̀pẹ. Ṣé irú eléyìí lè tẹnu rẹ̀ jáde bó bá ka Yorùbá sí ọ̀kan pẹ̀lú àwọn èèyàn rẹ̀? Ìgbà ọ̀rọ̀ ọ̀hún jáde tán pàápàá, àìmọye ìpàdé orí ẹ̀rọ ayélujára lèmi ti ṣe pẹ̀lú àwọn èèyàn láti ẹ̀yà Ìgbò tí wọ́n ní ṣé àwa ò rí nígbà tí àwọn ará ẹ̀yà míì ṣe tiwọn ni. Ó ṣe jẹ́ nígbà tí ọmọ Ìgbò bá gbé tiẹ̀ dé ni ariwo máa ń dé. Àwọn míì ní ká má kà á sí nǹkan kan, ọ̀rọ̀ rẹ̀ ò nítumọ̀. Ìdá tó kéré jùlọ nínú àwọn èèyàn rẹ̀ sì lèmi rí tí wọ́n ń bú u pé ọ̀rọ̀ abunú ló sọ. Mo wo ọ̀rọ̀ ọ̀hún títí mo sì mírí. Ṣé a lè dá wọn lẹ́bi ni? Ọmọ wọn ni wọ́n kúkú ń dáàbò bò. Ká pé ó jáde sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí pa ọmọdé, wọ́n ó kà á sọ̀daràn. Àwọn tó ní kí wọ́n máa da májèlé sóúnjẹ fún kì í kúkú ṣe ẹni tí wọ́n ń fojú wò bí ara wọn. Èyí ló ṣe jẹ́ pé púpọ̀ nínú àwọn orílẹ̀-èdè èbó lónìí, bó ṣe orílẹ̀-èdè Faransé, Jámánì tàbí Japanese ni, kí o tó lè lọ síbẹ̀ pé o fẹ́ lọ máa gbé ni wọ́n ó ti ṣe oríṣiríṣi ìdánwò fún ọ láti rí i dájú pé o gbọ́ èdè wọn, o mọ àṣà wọn. Níbi o bá ti kanrí mọ́lẹ̀ tó o ti ń ka èdè elédè àti àṣà aláṣà yìí kí wọ́n lè gbà ọ́ wọlé ló ti fẹ́ẹ́ dọmọ wọn tán yányán. Torí wọn ò fẹ́ kí ará abòmíì tí àṣà àti ìwà rẹ̀ ó yàtọ̀ débi tí yóò máa fojú àlejò wo àwọn ọmọ wọn wọ̀lú, tí òun àti àwọn èèyàn rẹ̀ ó wàá pọ̀ débi pé ó máa bá àwọn ọmọ wọn dulẹ̀. Kó o tó wọlé ni wọ́n ó ti fi yé ọ pé bí àti ṣe níbí rèé. Bó o bá fẹ́ wọlé tó o sì fẹ́ ríbi jókòó sí, àfi kó o ṣe tán láti máa ṣe bí wọ́n ti ń ṣe nílùú wọn. Bí wọ́n ṣe ń ṣe láwọn orílẹ̀-èdè tó ní tẹ̀síwájú rèé. Àfi ní Nàìjíríà tí Lùgáàdì àti àwọn ọ̀gá rẹ̀ nílẹ̀ Bìrìtìkó ti jọ fẹnukò pé àwọn elédè àti àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn fẹ́ kójọpọ̀ sójú kan pé kí wọ́n máa forí gbárí. Bóyá ó sì láǹfààní kan tí kinní yìí ó mú wá tó yé Lùgáàdì àti àwọn tó rán níṣẹ́ tí kò tí ì yé wa. Torí ẹ̀ ni mo ṣe ní níbi ọ̀rọ̀ Nàìjíríà dé dúró yìí, ẹ tètè rán ni sí Lálùdé àtàbìjà kí wọ́n mú alápinni òòṣà lẹ́yìn. A fẹ́ lọ perí Lùgáàdì ní England kó lè ṣàlàyé oore tó wà nínú lúrú tó dàpọ̀ mọ́ ṣàpàyí fún wa. Musa Babátúndé Kọ́gà lórúkọ mi. Káyé má bàjẹ́ la ṣe ń kígbe pé gbogbo ọmọ aládé káàkiri àgbáyé lórí Omoboriowo Media pé ká tètè ṣẹ́rí padà wálé ká lè mọ ọmọ ẹni tí àwa í ṣe. Ìyókù tún dọjọ́ míì tá àyè bá gbà mí níbi tẹ́nu mi ó ti lè rọ́rọ̀ sọ. Ire o.